ẹ ti mọ̀ wípé ní sáà la máa mú atótónu bó ṣe lọ nínú industry wa, ìyẹn industry gist wá fún wa. Àwọn eléré ni, àwọn olórin ni, gbogbo àwa tá so mọ́ entertainment industry pátápátá. Kódà sọ̀rọ̀sọ̀rọ̀ gan òyọ́lẹ̀, ẹni tó bá bímọ, ẹni tó bá kọ́lé, ẹni tó bá ṣe birthday, a máa mú wá fún yín ní sáà yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ kí ọ̀gbẹ́ni Múyìwá Adémọ́lá tí a mọ̀ sí Authentic. Ọlọ́run fi ọdún kan kún ọdún wọn níbi ọjọ́ mélòó kan sẹ́yìn, bí ọjọ́ mẹ́ta kan sẹ́yìn. Àwọn náà ṣe birthday, a kí yín pé happy birthday o, happy birthday o, happy birthday to you Múyìwá Adémọ́lá láti ọ̀dọ̀ gbogbo àwa tá à ń ṣiṣẹ́ ní Orísun. Kódà alága ìbílẹ̀ gan ṣe birthday, Reminisce alága ìbílẹ̀ àwọn náà ṣe birthday ní ọ̀sẹ̀ tó kọjá yìí náà ni. Ẹ jẹ́ ká sún síwájú ká lọ gbọ́n tó ń ṣẹlẹ̀. Mórè mọ̀ lérè ko ajáwẹ̀wò orósọ ó fa pàgì sápá kan gbàmúgbàmù jìgìjìgì gbàmúgbàmù ọ̀rọ̀ yẹn ó ní wait jẹ́jẹ́ o là bá ń lọ là bá dé ibùsọ̀ ibi tí wọ́n ti ní ilé ijó ilé àdámi ti gbédé lábádébẹ̀ ní abọ́pàdé bọ̀dá wa ọlọ́mọ rẹ̀rẹ̀ o ìyẹn bọ̀dá Two Face làbá rí wọn àjẹwò pé Two Face dìbíà yóò chop napu nothing dey happen lóòótọ́ nothing dey happen o ni abádẹ́rí obìnrin kan tó ti bímọ fún wọn ṣe ti ṣe díẹ̀ báyìí yẹn pẹ̀rọ̀ ni èèyàn náà bá dẹ́rí pé obìnrin bímọ fún nìyẹn ò ṣe ní ọ̀tá èèyàn àwa ayé tàwa àbẹ̀ náà àgbà pé lóòótọ́ ni wọ́n bá dẹ̀ kíra wọn ó wá dà pé wọ́n ti mú nọ́mbà lára Two Face ẹ ti gé ẹ̀tì ẹ̀ because bàbá ti wà òkè bí a ṣe rí i pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣàn dìmọ̀ra wọn ní gbogbo ti bí tẹnutẹnu ń lọ ní tọwọ́tọwọ́ ṣàn rìn káàkiri bọ́wọ́ ṣe ń lọ Ìbàdàn ló ń padà sí Káfàǹṣà ó ṣàn lọ Sókótó kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run fani sùúrù onísùúrù lánìí ilé ò ní dàrú ìwọ máa wòran tiẹ̀ ìwọ ọkùnrin ni ìwọ fi wọ́n lẹ̀ bó bá lọ bó bá bọ̀ yóò padà wálé àpótí nìwọ ìwọ ṣáà jókòó bọ́dá Two Face yìí náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ẹ wá public people ẹ mọ̀ ẹ jẹ́ ká máa ṣe gbogbo àwọn kinní yẹn níwọ̀nba etiquette kò síbi tí ò ti lè bàyàn ẹ wo ẹ̀yin èèyàn ẹ pè mí mo mọ̀ ẹ pè mí ẹ sọ wípé ẹ tó yà ẹ máa kó dáàmì ìwọlé sọ pé kí ilé àwọn èèyàn kan máa dúró ẹ ká má fẹ́ ẹ má bẹnu àtẹ́lu márèèjì wọn mọ́ ẹ lóòótọ́ àwọn àtọkọ wọn ẹ mọ̀ misunderstanding máa ń ṣẹlẹ̀ báńkà sí lọ́ọ̀yà misunderstanding ń ṣẹlẹ̀ lọ́ọ̀yà sí dókítọ̀ ó ń ṣẹlẹ̀ ẹ bá ní actors èwo ni ẹ wá ní bàbàrà lóòótọ́ ló kúrò nílé ọkọ ẹ̀ àmọ́ ó ti padà síbẹ̀ wọ́n ti sọ pé ẹ̀yin aláyọnu sọ ẹ lọ parí géètì ẹnu yín dé ẹ̀mẹ́gbẹ́ ẹ̀yin ẹ ti mú orin ikú amọ́ ẹ̀ mo lẹ́ẹ̀kùnrin ní àwọn aláyọnu sọ kí ló ń ṣe wọ́n wọ́n sì tún ń sọ̀rọ̀ bí Elédùmarè kò dáa lọ́dún 2015 mo ti sọ fún yín gbogbo àwọn artist wa ẹ jẹ́ ká máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ àǹtí tó yẹn yín náà nítọ́kọ bá ti lóhùn òfẹ́ ẹ má ṣe bọ̀dá níyì ó bá yín náà wí ní tíyàwó yín tẹ́ bá ti mọ̀ pé kò láìkì ẹ̀yin náà ẹ má ṣe ẹ má sọ̀rọ̀ ayé dá àwọn ànábì kan tá a mọ̀ tá a gbọ́dọ̀ dárúpọ̀ ẹ wo jàre bẹ́ẹ̀ náà ni alákàdá Tóyìn Àyìnmákọ̀ òun náà gba award kí wọ́n pé wọ́n kú oríire iṣẹ́ lọ́ṣẹ̀ sínú sinimá yẹn bó ṣe wà náà nìyẹn kódà industry gist pọ̀ rẹ̀rẹ̀ bọ̀dá náìsì gan bọ̀dá Ògbómọ̀ṣọ́ ṣe rí ó máa dá kéèyàn ní ambition ìdéyàn bá dẹ̀ ti mọ̀ ṣe ó mọ̀ ṣe nìyẹn bọ̀dá náìsì jẹ́jẹ́ ńgbà tí wọ́n ń campaign lọ́ba láwọn nìkan mọ̀ torí kò ní dà kí bóyá House of Representatives kí ó wà ní ìdúró kí mẹ́mbà kó wà ní ìdúró kó wá fẹ́ sọ fún àwọn tó kù pé ń tẹ́ ṣe ò dáa kó wá fi orin sẹ́nu what you are doing is bad I support my people ìyẹn ànímọ̀ pé wọ́n serious ẹgẹ́ tó ìgbà yẹn wọ́n dẹ̀ láwọn ò kọrin mọ́ àfi ó dà pé iná wàá wọ̀ wọ́n ṣàfihàn wọn tíkẹ́ẹ̀tì ní abátúntún orí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní studio kò gbà kò ipa ọ̀rà ipa ọ̀tà kò gbà kò dìjà kèbí wọ́n sì ń kọrin tẹ́lẹ̀ wọ́n sì padà sí di orin ìgbà tí ò wá lè ẹ wo ẹ jẹ́ ká kúrò lẹ́kọ̀ọ́ jàre ẹ̀ kó o kọ́ dànù àti jẹ́ ni ọ̀nà fún yìí tó ń gbà ẹnu ò mọ́ mo jẹ́ rí tẹ́bí bá ń pa kò sí tí ò lè ṣe ẹ jẹ́ ká fọ̀rọ̀ yẹn lẹ̀ èmi sọ pé bí ń pẹ́ nìkan kan o àmọ́ ọ̀nà bá ṣe máa jẹ bá tá a máa mú tá a máa bọ́ ẹbí àti ará àti ọ̀rẹ́ lẹ́yìn gan bá débẹ̀ tẹ́ bá gbà nù ẹ̀ tí ò bá fún yẹn ní ahun ni kò fún mi rárá ahun ni ó fún mi kò tó olè ní.